Dání lọ sí Mẹ́kà ó fẹ́ lọ gún Muhammed ni àbí ráyọ̀ tí fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀ dẹ́mọ́ kó lè tó mú dání àbáròbìnrin tó rìn rádaràdà ní ẹgbẹ́ ní hòtẹ́ẹ̀lì ibi tó bá wà agùnmọ́lẹ̀ dẹ́gbà tí wọ́n náà fẹ́ sọ kò sí àkìsítánì kan tó kó dání lọ ìṣe kò ń fúnra ẹ̀kọ́ láti dání. So that is it. bàbá láìpẹ́ yìí ni fídíò kan wà ń ta ọ̀rọ̀ yẹn ní ṣe pẹ̀lú Portable gbajúgbajà olórin Takasufe àti Alhaji Wasiu Alabi Pasuma wọ́n ní wọ́n fẹ́ kí wọ́n akọni nínú ìjọ Cele àwọn tí wọ́n jẹ́ olùṣọ́ headquarter Cele ní Kétu wọ́n ti jáde ọ́ ní ìlú ẹ̀ kò bọ̀ lọ ṣẹlẹ̀ nínú ìjọ Cele ṣùgbọ́n Portable tó fẹ́ lọ kọ níbẹ̀ ó sì ń sọ pé wọ́n ti fún 5 million ó dẹ̀ fẹ́ lọ bẹ̀ eléyìí sà ṣó tiẹ̀ yẹ kí arírú ẹ̀ nínú ìjọ aláṣọ funfun. Thank you very much. Mo like àwọn journalists wọ́n máa ń gbótùpá àtùpá wo ibi òkú but ibi tẹ́yìn wọn kọjú síbi típà kan wọ́n wà wọ́n ń wò àti ẹ̀dúgbẹ́ pé Portable náà ṣe pè lélẹ́yìí gbàdó bá yá wọ́n ti máa pe Korodom ẹ̀mọ́ reason why nígbà tó bá rí wèrè tó já sí títì bí irú Portable pẹ̀lú bó ṣe ń ṣe yàlàyàlà bí ẹni tó yẹ kán mú lọ sódò òṣàn kán ṣọṣẹ ìṣẹ́gun dẹ́n kán ṣèwẹ̀ fún kán wá gbé síwájú Olúwa kì í ṣe inú pẹpẹ o kán gbé síwájú Olúwa ní church kán faṣọ pẹpẹ bò tán wá ní wọ́n fẹ́ wò ó ní wèrè lóhùn wàásù lórí ìta ẹ wá wò sinimá o lórí ìta kí ló fẹ́ kàn bẹ̀. àwọn tó gbé mọ̀ yẹn náà bẹ́ẹ̀ ni pé wọ́n kàn fẹ́ jẹ́ kí ká mọ ibi táwọn wèrè kù sí ibi táwọn wèrè ń lọ àwọn wo ló ń lọ ìwọ́n làwọn wèrè ó ní as we have the celestial body we have the terrestrial body. We have the terrestrial body. That is the book of 2 Corinthians 15. It's here. It's a thing I will show it to you. Sori gbogbo wọ̀nyẹn ẹ̀fíìsì ni o. Nínú ṣọ́ọ̀ṣì. Ẹ̀fíìsì ni gbogbo àbọ̀dà ẹ̀sà. Má yọra ẹlẹ́nu lórí gbogbo wọ̀nyẹn. 1 Corinthians 15. Ó wà bí I will show it to you. 1 Corinthians 14. Only from verse 26. Only as we have the celestial body, then we have when you read the whole 14. Kò tí ṣàlàyé. Kò sí nǹkan tí Portable fẹ́ kọ́ ń bẹ̀. Kò sí nǹkan tí Obesere fẹ́ kọ́ níbẹ̀. Kò sí àwọn ṣe bí bàbá tó wà ní Ògùdù Cardinal ọdún òbákú. Wọ́n ti mú Obesere lọ sínú church ẹ̀ lọ́wọ́ kọrin rí náà. Then Genesis ti ṣe tiẹ̀ ní táìmù yẹn ó ti tẹ́ sí i. Then àwọn eléyìí náà ṣe bí nígbà tí wọ́n bá lóun kó 5 million lẹ̀ pé kẹ́nìkan wá kọrin èló náà dání kórè. Then ṣé cathedral ní church yẹn bó bá tẹ̀ jẹ́ cathedral ṣé kò sáwọn tí yà ń jẹ ń bẹ̀ tán lè fún lówó kán lọ fi bẹ̀rẹ̀ òwò but ó ní tó bá débi tán gbé ń parọ́ tó bá débẹ̀ èrò rẹpẹtẹ nìkan bí eléyìí là máa bá ń bẹ̀ ṣe bá ṣe náìtì ń bì kò sẹ́ni tó jà kò sẹ́ni tó mu ju coke even coke pápá àgbà kan mu ice sobo and bottled water. Àti ṣàwámà. then wọ́n dẹ̀ tún jẹ odidi màálù kan tán ṣé náìtì kan tó tọ̀ yẹn ẹ jẹ màálù kan tán then a kọ́ wàásù nípa ìfẹ́ pé ẹ ṣọ́ra yín ẹ̀yin yúùtù ọ̀dọ̀ yín lèṣù máa ń gbé o nígbà tí èṣù máa kúrò lọ́rùn wọn ní èṣù òde gba freedom kó tó máa lọ lóhùn ní ìdí ẹ̀ wọn ló yẹ kí wọ́n fún ẹ ládírẹ́sì ibi tó máa dé sí ó ní kò ní ìdí o ti lọ sáyé rí náà olóhùn tí ń lọ náà ń lọ náà nìyẹn ok o níbo ló dẹ̀ fẹ́ dé sí olóhùn fẹ́ dé sí ìgbà àyà àwọn youth kan níbẹ̀ ni o ti bá àwọn youth sọ̀nà ní náà tó ń bá ti gbó kòkòrò dání tó ti gbélé dání tó dẹ̀ tí mọ́bìnrin dress tó ti tọ́mú ẹ̀kan ti yọbọ́ tí yóò tó mọ́ pé àwọn àwọlé and really dàárọ̀ yìí àwọn olóńpa bàbá wọn àwọn youth àwọn olóṣèlú ok tí Portable bá gorí orí pẹpẹ ń bẹ tẹ́mi bá bẹ̀rẹ̀ sí lò tó bẹ̀rẹ̀ sí gbó bí ajá ṣé kò parí ìjọ ẹ̀mí ló ń bọ̀ á bá tiẹ̀ pàdé ìjọ ẹ̀mí ló ń bọ̀ ẹgbẹ́ ẹ̀rìn ṣàìsẹ́dà kó reduce ọjọ́ ayé ẹ̀ àbí kó gbọ́jọ́ ọkú ẹ̀ nìkan ní méjèèjì yẹn ni bàbá Bamẹ́kẹ́ wọ́n pè ní òun ni the most powerful prophet it is after Papa Ọ̀ṣọ́fà takọ́ gbórúkọ ẹ̀ Wòlídà Johnson Bamẹ́kẹ́ then nígbà tí ìyàwó ẹ̀ ń lọ ó ń jí Cele lọ
torí iṣẹ́ tí ọkùnrin yẹn ṣe ó ń ba ìyàwó ẹ̀ lẹ́rù ó wá ń lọ jíṣẹ̀lẹ̀ lọ nígbà tó ń jíṣẹ̀lẹ̀ yẹn lọ ó wá sọ fún ọkọ ẹ̀ wá ní mi ò gbúdọ̀ tún rẹ́sẹ̀ ẹnu ṣẹ̀lẹ̀ yẹn mọ́ o sọ ọjọ́ ìtọ́lọ́run máa fi tẹ́ tébù Wòlídà Johnson ìyàwó ẹ̀ wá gorí òkè ní church lọ́hùn kò sẹ́nibọ̀dì ilé nígbà tó dẹ̀ máa fi dé wọ́n ní ìyàwó ẹ̀ wà ní church so ìbínú ló fi lọ sí church yẹn nígbà tó máa fi débẹ̀ kò bọ́ bàtà ó lóun fẹ́ dí àṣẹ̀lẹ̀ ó rìn wọlé pẹ̀lú bùtù ẹ̀ nígbà tó máa dáàrin ìjọ oríta mẹ́ta ìjọ yẹn ní ilẹ̀kùn ibi àtìtọ̀ ló pẹ̀lú oríta mẹ́ta ẹ̀sà ibẹ̀ ló gan pa sí o ó gbẹ sórí ìdúró ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ wọn ló gbẹ sórí ìdúró bẹ́ẹ̀ wọ́n ṣẹ̀ wá gbé dùbúlẹ̀ wọ́n bọ́ bàtà ẹ̀ wọ́n ṣẹ̀ wá sùtánà sí lọ́rùn ó gorí òkè níbẹ̀ then sọ fún bẹ́ẹ̀ mi mo parọ́ fún ẹ o bó ṣe wà lórí òkè ńbẹ̀ ó tún lọ síbi iṣẹ́ o dúró dìde wọ́n á rí lórí òkè ó dẹ̀ wọ́n àmì iṣẹ́. bàbá náà. ó wà ní alágùntàn tó bá fẹ́ kí n mú ẹ lọ́bẹ̀ wà mú ẹ lọ́bẹ̀ wà lọ́wọ́ interview ẹ̀ so ẹni tó bá mú Cele gẹ́gẹ́ bí ìjọ ẹ̀mí á rí tiẹ̀ ṣe nínú Cele o ṣùgbọ́n tó bá mú ní ìjọ tí jẹ́ ká lọ́bẹ̀ ká lọ mú ìyàwó jẹ́ ká lọ́bẹ̀ ká lọ dàbẹ̀rú jẹ́ ká lọ́bẹ̀ ká lọ ṣe gbogbo ẹ̀ tí ẹ̀mí mímọ́ bá mú ẹ ó dàbí ẹni tí ó ní wárápá tó tún lọ kọ́ wrestling ní patu masters ẹ̀ ló lọ ṣe yẹn ọjọ́ tó bá dẹ̀ wá níjà bẹ̀rẹ̀ tí wárápá bá dẹ̀ ti ta sí sọmọ pé ẹnìyẹn ti gba abẹ́rẹ́ ó ti gba okùn ó ti lọ́n tiẹ̀ nígbà tó wọ́n wọ́n lẹ̀ tí wárápá yẹn release ẹ̀ fún 1 hour wọ́n láti náwó ẹnìyẹn sókè kó jà dúró tì í ni ó ti win àbí kò ti win so ẹ fi Portable lẹ̀ kó má ṣe làwùlàwù tiẹ̀ iná ọparun àti iná ọparun àti iná pákó ìkan lágbára jù méjèèjì o kó má débẹ̀ ló ti dà kó má lọ bẹ̀ because ẹni tó ní ìjọ ẹ ti kọjá nínú ìjọ yìí o ẹni tó bá ríran á mọ̀ even dórí olórí wa pàápàá Olúwa máa gbọ̀n yọ̀ ń sí láìpẹ́ olórí ìjọ bẹ́ẹ̀ ni gbogbo wọn ti ń lọ ó ní eléyìí tó ń ṣe àbàṣà yìí ti tó so that is the reason so but ìwọ ló béèrè question but mo ti ń kọ̀wé 2024 ẹ̀wọ̀n á rí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ so nǹkan tó lọ́hùn sọ nìyẹn gbogbo accountability tí o ṣe everything ó lóun máa béèrè ní next year. nínú ìjọ Cele. bẹ́ẹ̀ ni gbogbo ìjọ náà ló wà Ọlọ́run ò gbowó lọ́wọ́ èèyàn ta ló ń gbowó ta ló ń bá CAC remit owó tiẹ̀ sọ ọ̀dọ̀ Jésù kò sí ta ló ń remit owó redeem sọ́dọ̀ Jésù ó ti mọ́ pín náà ní committee the last committee náà ló máa decide yẹ ó lè pọ̀ jù ó ní ìdájọ́ yóò bẹ̀rẹ̀ láti inú pẹpẹ so má tó sọ nìyẹn so ẹ fi mo bẹ Portable àṣọ ọmọ kékeré kó má tẹ̀rí sí kú kó fi ilẹ̀ tó bá lọ ọbẹ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ sí òní dá ẹni tó níjọ ti sọ̀kalẹ̀ sí pẹpẹ o ẹni tó níjọ ti sọ̀kalẹ̀ sí pẹpẹ ó ti sọ̀kalẹ̀ sí pẹpẹ ọjọ́ tó ń lọ tì mí mú lẹ́sìdìí mú wọ́n ní mo bẹ́ nìkan ta mọ́tò ní Germany wọ́n ní mi ò kówó fún irọ́ dẹ̀ ni mo ti fi mọ́tò mi pààyàn wọ́n ti pè mí síṣẹ́ Olúwa tipátipá June 29, 1995 ọjọ́ tí Chinarambo ọjọ́ yẹn lẹ̀mí yẹn sọ̀kalẹ̀ tí Chinarambo take over the whole Lagos so an accident in 12 o'clock I yanjú everything so ẹnìyẹn mo gbé lọ sí mortuary àparí gbogbo ẹ̀ then ẹ̀gbọ́n Rafi Ogunleye the deputy governor of Ogun State ní time yẹn so nígbà tá a dẹ̀ yanjú ẹ̀ ṣé ẹ mọ̀ pé ọjọ́ tí àwọn afẹ́ dájọ́ tí adájọ́ rò pé bóyá tó hate Cele ẹnìkan dìde láàrin crowd ó dẹ̀ ṣàlàyé ó ní I was just posted to Ọ̀gbẹ̀rẹ̀ I was handed over this file to come to court by force I must come it's very important and when they opened the file it was my file they said Prophet Marcus has no case to answer then ọjọ́ tó tún lọ tì mí mọ́lé sí ìdìmú tó ní mo bá yàn ta mọ́tò kò rówó ẹ̀gbà irọ́ dẹ̀ ni nígbà tó máa lọ sọ́dọ̀ Dr. Elijah lábẹ́òkúta tó ń gbé agolo tí mo tọ́jú owó yẹn sínú ẹ̀ wá àdírẹ́sì ẹni tí mo ta mọ́tò fún àti everything gbogbo owó ló pé DPO wa ní if we can have 10 Nigerians like this it could have been better mi ò gba then lẹ́yìn yẹn nígbà tó mú mi wọnú cell tí mo dénú cell torí ọlọ́pàá yẹn ní owó tí mo kó jáde lápò yẹn pọ̀ ó ní ṣé kí n wà lẹ́yìn káńtà mo ní mo fẹ́ lọ máa bá àwọn inmate yẹn ṣeré nínú cell so mo dẹ̀ wọ́ bẹ̀ lọ
nígbà tó máa fi síbẹ̀ fún mi nígbà táwọn tó wà níbẹ̀ 39 ni wọ́n bọ́ aṣọ ọrùn wọn, wọ́n ní Jésù ti jọba, Jésù ti jọba, bàrá ayé fẹ́ bàrá ayé kọ̀. Wọ́n tẹríba, àdẹ̀bẹ̀rẹ̀ praise worship ní 9 àṣetọ́ ní 12:30. Mo bẹ̀rẹ̀ sí fún wọn ní message. nínú sẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ni ibẹ̀ náà ni gbogbo wọn ti jáde tó ń dọmọ Cele. Ẹjọ́ ìgbéga ìjọ yìí ni ká máa wá gbogbo olùṣọ́ àgùntàn ká be careful. When you look at the hymn 636, ó ní ẹ̀yin olùṣọ́ àgùntàn, ẹ̀yin olùṣọ́ àgùntàn. Ìpè àánú ni èyí tí ayé fi ń pè yín. Ẹ yí padà kúrò nínú ọ̀nà ìbàjẹ́ yín. That's what he said. Dẹ̀rọ dẹ̀ ní ìjọ mímọ́ la tọ̀run wá. Owó tún rédíò owó ti àti pé owó tún ti fẹ́ ẹ̀fẹ̀ lọ́sàmọ́ náà sùn lẹ́ka jáde lọ owó tún ẹ̀fẹ̀ lọ́gbẹ̀ẹ́sì.